àáfàá yìí lè kọ́ àwọn kan ké bẹ́ẹ̀ ni ó sì lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ké bẹ́ẹ̀ ni òní ò sí tó burú bẹ́ẹ̀ àwọn àmàkọ́ra wọn kí ó lọ bẹ́ẹ̀ náà ni àmọ́ wọ kí ni ìwọ ṣe èyí tí ìjẹ́ kí tí máa ba mustakbalu jẹ́ fún yàn tí ìjẹ́ kéèyàn ó lè gbìyànjú kó débi tí ń lọ òun ni wọ́n pe kéka tàdọ́kùnmù àdúrà tàdọ́kùnmù máàlmáàrù kéèyàn bàbá wa àwọn ni ọkọ̀ sóṣùnà kankan máa àwọn nìkan náà ló ṣúnà ìwọ ń kọ́ ṣúnà wo wọ́n lò àwọn bàbá wa ní bàbá mi pòfẹ́sọ̀ nígbà bàbá rẹ wá jẹ́ pòfẹ́sọ̀ nǹkan kí ni ṣáádà tí wò ní kẹ̀kọ́ òun níbẹ̀ lára rẹ àwọn bàbá mi àwọn ní akọ gbogbo ayé ń ké ń bàbá rẹ wá jẹ́ Anthony General ní ọmọ ọba olè tí gbogbo nǹkan kọ́ ọmọ gba runway kọ́ ọmọ gba ọ̀nà gbogbo nǹkan ló lè ètò tí ẹ ní ó ṣe èyí ní abẹ̀rẹ̀ torí pé bàbá rẹ jẹ́ Anthony General ó fi á máa bá gbogbo ó fi á máa fa olè tí gbogbo àwọn rúùlù àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ nígbà bẹ́ẹ̀ bá jẹ́ Anthony General ọ̀tẹ̀ lófin ni ní òní jẹ́ ọlẹ̀ wọn ló fi kàbùkù káàkiri báwọn nígbà tí ò sí mà ló fi jẹ́ pé ìzá àfádọ̀ hú jáàlù hú wáfù júùrù hù tó o bá jẹ́ wọ́n mọ̀ ọ̀nsẹ̀ lọ́run ní gbogbo òwìkúwì tó ń wí káàkiri ẹ̀sìn ọ̀jẹ́ kìíní kan fún ọ ní ló fi ń kàbùkù káàkiri tí ọmọ kan wàjálù kò sí mà ìmọ̀ ní má kò ìmọ̀ ìmọ̀ yazidu bí kẹsìrátì ìfàápì nínú wàyánkúsù ìbìlì kàfá kí àjẹ́ ara nu wo tí a bá gbé ọ kán báyìí tí a bá sọ sí odò òrì tí a bá ti bí ọ lè rí kéwù àjẹ́ ara ti bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ sí kí ni tí a bá gbé ọ sí Ghana ọmọ sí kí ni àmọ́ wọ́n tó yẹ kó ọkàjọ́ bò pé orí àga bàbá wa jẹ́ gbogbo kéèkéé káwọn bá ti kó lórí àga òun sípò